Àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn ọ̀tọ̀kùlú Ìkirè tó wà níjọba ìbílẹ̀ Ìrèwọlédé ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ò máa sinmi, wọn ò máa sùn láti ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe ọjọ́ 16 nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, the 16th of May 2025, lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí gbajúgbajà olórin fújì ẹni Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí ó gba yìí mọ̀ sí Pasuma Wonder ní ìlú Ìkirè, tó sì jẹ́ pé láti ọjọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kò dín ní ìpàdé oríṣìí mẹ́ta ti tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé àwọn ọ̀tọ̀kùlú pàápàá olórí ọ̀dọ́ ìlú Ìkirè àti àwọn ẹmẹ̀wà ẹ̀ tó ti ṣe lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Alhaji Wasiu Alabi Pasuma ní ìlú Ìkirè lọ́jọ́ Ẹtì tí í ṣe Friday ọ̀sẹ̀ tó kọjá náà. Bí ẹ kò bá gbàgbé, ọjọ́ Friday ọ̀sẹ̀ tí ó kọjá ó ní Alhaji Wasiu Alabi Pasuma ló lọ ṣeré fún ọ̀kan lára àwọn gbajúgbajà oníṣòwò tí orúkọ ẹ̀ ń jẹ́ Ọmọọba Wasiu Adémọ́lá Àjànàkú ní ó fún oyè tó fẹ́ gbà lọ́dọ̀ Akirè ti ìlú Ìkirè, ìyún oyè Mọ̀gbẹ́dẹ́ ti ìlú Ìkirè, tó sì jẹ́ pé níbi ìṣẹ̀lẹ̀ náà ti bà mọ́tò Alhaji Wasiu Alabi Pasuma jẹ́ àti mọ́tò táwọn ọmọọṣẹ́ táwọn náà wà nínú ẹ̀, ìyún mọ́tò Oma Bus, iná ti bàjẹ́. Kì í ṣe pọ́n yìnbọn fún Pasuma tàbí pọ́n bá Pasuma jà o. Àsìkò tí Pasuma ń kọrin lọ́wọ́ nù gbọ̀ngàn ayẹyẹ tí àwọn ọmọ ìlú Ìkirè tí wọ́n sì fìfẹ́ hàn sí pọ́n fẹ́ fojú kàn án, ṣùgbọ́n táwọn ẹ̀ṣọ́ ààbò fẹ́ jẹ́ kan wọlé nítorí tó mọ̀ pé bọ́ gbogbo wọn bá fi wọlé bá ṣe pọ̀ tó ó ṣeé ṣe kínú gbọ̀ngàn ayẹyẹ náà dàrú. ìlú máa jẹ́ kí àwọn ọmọ burúkú kan láàrin àwọn ọmọ ìlú Ìkirè kan bẹ̀rẹ̀ sí ní máa ju òkúta, tó sì jẹ́ pé àwọn òkúta tí wọ́n ń jù ènìyàn ó lọ bá mọ́tò Pasuma tí kì í ṣe pọ́n bá Pasuma jà tàbí ń bínú ẹ̀ tàbí bóyá wọ́n yìnbọn fún un, gẹ́gẹ́ bí àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára kan bó ṣe ń gbé kiri. Ìṣẹ̀lẹ̀ ló sì jà rìnrìn kó tó di pé Alhaji Wasiu Alabi Pasuma fún rẹ̀ ó ṣàlàyé tá a ṣe yìí, èyí tó fi gbé ìjà àwọn ọmọ ìlú Ìkirè àti Ìkirè pé ìlú dáadáa ní ìlú Ìkirè o, àwọn èèyàn gidi ló sì wà níbẹ̀, ṣùgbọ́n kò sí ìlú kan kéèyàn má rí àwọn kàndánù rẹ̀ sí àti àwọn ọmọ burúkú tí ó fẹ́ sọ irú ìlú bẹ́ẹ̀ ní ẹnu. Ṣá o, tẹlifíṣàn Yorùbá Tòótọ́ fìdí ẹ̀ múlẹ̀ láti ìlú Ìkirè pé àwọn ọ̀tọ̀kùlú ìlú Ìkirè inú wọn ò dùn sí ìṣẹ̀lẹ̀ yìí, pàápàá bó ṣe jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà fẹ́ fún ìlú Ìkirè ní orúkọ burúkú. A lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín pé olórí ọ̀dọ́ ìlú Ìkirè ó wà lẹ́nu iṣẹ́ ẹ̀ di ìgbà tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí láti ṣe àwájáde àwọn tí ó bà mọ́tò Pasuma jẹ́ láti fi wọ́n jófin àti wọn láti fi wọ́n ṣe àríkọ́ṣe fún àwọn tó kù, ìpè lọ́jọ́ iwájú wọn tó gbọdọ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀, nítorí pé báwọn bá tún gbé irú ìràwọ̀ olórin bẹ́ẹ̀ abẹni tó gbajúmọ̀ wá tán ṣe irú nǹkan bẹ́ẹ̀ máa ń sọ ìlú lẹ́nu ni. Bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí àwọn aláàánú àti àwọn tó bá fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ kan máa sá fún ìlú náà. Tá a sì gbọ́ pé ọba ìlú Ìkirè náà, kábíyèsí náà, ó dìde sọ̀rọ̀ yìí, ó ti àtìlẹ́yìn fáwọn ọ̀dọ́ ìlú láti ṣe àwárí àwọn ọmọ burúkú tó lu òkúta láti bà mọ́tò Pasuma jẹ́ láti lè fi wọ́n jófin.